Aláròyé máa wí o. Kì í ṣe ìròyìn mọ́ rárá pé gbajúmọ̀ òṣèré tíátà ni Ọlárẹ̀wájú Omiyinka, ẹni táwọn èèyàn mọ̀ sí Bàbá Ìjẹ̀ṣà, ti jáde lọ́gbà ẹ̀wọ̀n tó ti lo àìmọye ọdún níbẹ̀. Ohun téèyàn lè pè ní ìròyìn níbẹ̀ gan báyìí ní àlàyé tí ọkùnrin adẹ́rìn-ín-pòṣónú náà ṣe nípa ohun tó gbé e dé ọgbà ẹ̀wọ̀n fáwọn olólùfẹ́ rẹ̀ gbogbo. Ẹ̀sùn kan tí obìnrin kan tí wọ́n ń pè ní Dámilọ́lá Adékọ̀yà, ẹni táwọn èèyàn mọ̀ sí Princess, fi kan ọkùnrin tí wọ́n tún máa ń pè ní Alàgbà Wòlíì Sàkété yìí lọ́dún 2021 pé ó fipá bá ọmọdébìnrin ọmọ ọdún 14 kan tóun gbàtọ́ sùn ló sọ Bàbá Ìjẹ̀ṣà dèrò ọgbà ẹ̀wọ̀n lójijì nípìnlẹ̀ Èkó, nítorí tí adájọ́ ní àwọn ẹ̀rí gidi tó wà níwájú òun fi hàn pé lóòótọ́ ni Bàbá Ìjẹ̀ṣà bá ọmọ náà lájọṣepọ̀. Ṣùgbọ́n Bàbá Ìjẹ̀ṣà ti sọ ohun tó ṣẹlẹ̀ sí i kó tó di wípé ó dèrò ọgbà ẹ̀wọ̀n ọ̀hún. Nínú àlàyé tó ṣe láìpẹ́ yìí ló ti fẹ̀sùn kan Princess wípé ó mọ̀ọ́mọ̀ ṣe àkóbá ńlá fóun ni láti lè jẹ́ kí òun lọ sẹ́wọ̀n lójijì. Bákan náà ló rọ àwọn ará ìlú àtàwọn olólùfẹ́ rẹ̀ gbogbo wípé kí wọ́n ṣọ́ra láti máa kó ọ̀rẹ́, nítorí pé ọ̀pọ̀ nínú àwọn ọ̀rẹ́ tóun gbọ́kànlé gẹ́gẹ́ bí aláfẹ̀yìntì ni wọ́n padà já òun sí ọlọ́pọ́n tí wọ́n sì lẹ̀dí àpò pọ̀ pẹ̀lú Princess. Ó ní àwọn ọ̀rẹ́ kò rí kò sùn mi gbogbo, àwọn tí mo gbọ́kànlé jùlọ ni wọ́n já mi kulẹ̀ pátápátá lásìkò tí mo nílò ìrànlọ́wọ́ wọn. Ìdí rèé tí màá ṣe gba àwọn olólùfẹ́ mi gbogbo lámọ̀ràn pé ẹ má ṣe gbọ́kànlé ẹnikẹ́ni láyé yín. Ẹ̀dá lè já ní kulẹ̀ pátápátá, wọ́n lè dójú tì yín lójijì, èèyàn lèèyàn yóò máa jẹ́ nígbà gbogbo. Ẹ̀dá burú ju ejò lọ, inú ẹ̀dá jìn gidi gan ni. Ìgbẹ́kẹ̀lé tí mo ní nínú àwọn kan tí mo pè ní ọ̀rẹ́ kòríkòsùn gan ló gbé mi dé ọgbà ẹ̀wọ̀n Kirikiri nílùú Èkó. Ìfẹ́ àìṣẹ̀tàn gidi tí mo ní sí Princess pẹ̀lú àwọn kan tí wọ́n fi sọ mí sọ́gbà ẹ̀wọ̀n. Báyìí lọ̀rọ̀ náà ṣe rí o. Lọ́jọ́ 21 oṣù kẹrin ọdún 2021 ni Princess tẹ́mi lérò pé ọ̀rẹ́ kòríkòsùn lájọ jẹ́ síra wa, ṣùgbọ́n tí mi ò mọ̀ wípé èṣù ni pè mí pé kí n wá sílé òun, ṣé ọ̀rẹ́ lájọ jẹ́ síra wa. Bẹ́ẹ̀ ni kì í ṣe ìgbà àkọ́kọ́ rèé tí màá dé ilé rẹ̀. Ṣáájú àkókò náà ló ti sọ wípé òun ní eré tíátà kan tóun fẹ́ kí n bá òun kópa pàtàkì níbẹ̀, ṣùgbọ́n kì í ṣe irú ipa aláwàdà táwọn ará ìlú mọ̀ mí mọ́ yẹn lòun fẹ́ kí n kó. Ó ní ipa ọ̀tọ̀, ipa bíi boys lòun fẹ́ kí n kó. Mo sì gbà sí i lẹ́nu lọ́jọ́ tó ní kí n wá. Ó lóun máa ṣe oúnjẹ aládìídùn kan tí mo nífẹ̀ẹ́ sí jùlọ fún mi. Oúnjẹ ọ̀hún sì ní iyán àti ọbẹ̀ ẹ̀gúsí tí oríṣiríṣi nǹkan wà nínú rẹ̀. Nígbà tí màá dé ilé rẹ̀, ṣe ni mo bá ọ̀pọ̀ ènìyàn níbẹ̀, kálukú wa sì dojúkọ ohun tó bá wá. Mo mọ àwọn kan, mi ò rójú àwọn kan rí. Princess kò tètè yọjú sí mi nítorí tó lóun ń dáná oúnjẹ lọ́wọ́. Ilèmi náà bá gbáradì sílẹ̀ fún ipa pàtàkì tí wọ́n ní mo fẹ́ wá kó nínú eré náà. Ṣé èmi kò kúkú mọ̀ wípé ẹ̀tàn ni? Princess mọ̀ọ́mọ̀ tàn mí wá sínú ilé rẹ̀ ni kí wọ́n bá lè rán mi lọ sọ́gbà ẹ̀wọ̀n ni. Bẹ́ẹ̀ ló sì rí, nítorí pé wọ́n rí mi gbámú lójijì. Pàkúté ẹ̀wọ̀n tí wọ́n dẹ sílẹ̀ fún mi ṣe ni mo kó wọ́pọ̀. Kẹ̀sì máa wò ó, ọ̀daràn gan-an tó yẹ kí wọ́n mú wà níta báyìí tó yan fàǹdà káàkiri ìlú. Ṣùgbọ́n ìyà tí mi ò mọ ìdí rẹ̀ ni wọ́n fi jẹ mí. Ohun tí màá sọ fáwọn olólùfẹ́ mi gbogbo ni pé kí wọ́n ṣọ́ra gidi fáwọn ọ̀rẹ́ tí wọ́n máa kó. Inú ẹ̀dá jìn gidi ni o, èèyàn sì burú ju ejò lọ. Adéwálé Adéoyè ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.